straight to Oluwalo. This will be the second message I will be sending to you when all these saga, these scenarios about your wife has been coming out. And we thank God that God is really working within the case. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bàbá Olúwalọ, èmi ò jà fún yín o because many of the time you always talk, ẹ máa ń sọ̀rọ̀ kan wípé ẹ ò ní kéèyàn kankan jà fún yín. Èmi ò jà fún yín o, but the only reasons I am coming out, I am protecting that nǹkan tó dà wá pẹ̀lú yín pọ̀ tí wọ́n ń pè ní Kristi. Because bí ẹ̀yin fúnra yín gan bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ṣe ń gbọ́ mi tí wọ́n dẹ̀ ń takùn àbùkù bá Kristi báyìí ìjọba Ọlọ́run yín ó máa wà so lean o tó pé Jésù fúnra ẹ̀ òun náà já o. It is these days I begin to wonder why àwọn tí wọ́n pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run wọ́n wá máa ṣojo. Bàbá Olúwalọ Sam, ìránṣẹ́ Ọlọ́run wo lẹ rí pé wà tí kò ja ogun? Ẹ gbàgbé lórí Bíbélì náà ṣàlàyé ń kà. Ẹ gbàgbé lórí pé ìwà mi nìyí. Ṣé ẹ wá fẹ́ wá máa wò wáyé kí wọ́n mú rọ́ọ̀bù Ọlọ́run kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kó já wọn kúrò lẹ́yìn Ọlọ́run? Ẹ má fi wá ọ̀tọ̀ ni wá bí mi ò máa ń sọ̀rọ̀. Tẹ́ ẹ bá ń wùwá pé mi ń sọ̀rọ̀ ẹ fẹ́ fi máa ṣe ọ̀rọ̀ yìí, ẹ padà rí wípé ọ̀pọ̀lọpọ̀ ló máa já lẹ́yìn Ọlọ́run nípa ọ̀rọ̀ tó ń lọ yìí. And listen to me carefully. Ìjọba Ọlọ́run yìí máa lé nídìí ẹ̀ o. Ọlọ́gbọ́n nìkan ló lè understand ohun tí mo sọ. Mo tún sọ lẹ́ẹ̀kan sí, èyí ló máa jẹ́ mẹ́sẹ̀jì ẹlẹ́ẹ̀kejì tí mo máa ní direct to Prophet Sam Olúwalọ. Prophet wo ni kò jà nínú Bíbélì? Ṣé Dávìdì ni kò jà ní? Ẹ sọ fún mi náà. Àbí ẹ jọ bí mi ò bá tiẹ̀ dẹ̀ mọ Bíbélì tó gbogbo yín lè máa ń bìlí pé àwa tá a bá ti ń wọ aṣọ funfun a kì í ṣe àmọ́ kankan. Ẹ̀yin náà dẹ̀kẹ̀rẹ̀ ẹ ti ń wọ aṣọ funfun ẹ ti ń wọ aṣọ blue. Ṣẹ̀yin náà rí báyìí. So most of àwọn other people tó ń pera wọn ní Pentecostals, they always think pé àwa ò mọ Bíbélì. But nǹkan tó wà nínú ọpọlọ mi yìí wàláì òun ni Ọlọ́run. Ọlọ́run tí mò ń sọ yìí tẹ́tí through the inspiration of God ló fi gbé Bíbélì yẹn kalẹ̀ yẹn. Ọlọ́run yẹn ló dó sínú ọpọlọ yìí. Ṣé Sọ́ọ̀lù ni kò jà ní? Ṣé Sámúẹ́lì ni kò jà ní? Èlíjà ni kò jà ní? Èlíṣà ni kò jà ní? Ẹ dá mi lóhùn. Èwo ni ò jà nínú gbogbo àwọn tí wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run? Jésù gan jà, ó na àwọn èèyàn kúrò nínú tẹ́ḿpìlì. Jésù ó jà, ó bínú ọ̀pọ̀lọpọ̀. Ẹ̀yin náà ṣáà ń lọ sí Jerusalem, wọ́n ṣáà ń fi gbogbo àwọn ibi tí Jésù ti sọ̀rọ̀ nígbà yẹn pé nǹkan báyìí ò ní ṣẹlẹ̀ níbi tí kò dẹ̀ ṣẹlẹ̀. Mo mọ ohun tí mò ń sọ o, ẹ̀yin ní kẹ́ ẹ gbọ́ mi yé o.
èmi tí mò ń sọ̀rọ̀ I know what I am saying. tó pé bẹ́ẹ̀ ṣe máa ń sábà ń sọ wípé ẹ fẹ́ kẹ́nìkan kan jà nípa yín, Ọlọ́run ló máa jà. Listen, it is not like that. mo máa fẹ́ rí wípé ẹ̀ ń ṣojo nìyẹn. In a critical case like this, tó jẹ́ wípé kì í ṣẹ̀yin nìkan ni wọ́n ń stain ní Ọlọ́run fúnra ẹ̀, wọ́n dẹ̀ ń já àwọn èèyàn bọ̀ lẹ́yìn Ọlọ́run gidigidi gan. On this case, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti já dànù lẹ́yìn Ọlọ́run tọ́láwọn ò ní san Ọlọ́run mọ́. And you too, you know, àfi tẹ́ ẹ bá kàn ń lo ọkàn pé èèyàn dẹ̀ ló risky jù. bí wọ́n gbé yín lọ sí court, ẹ gbé wọn lọ court. ìdí tí mo ṣe wá jáde tẹ́lẹ̀ kejì yìí, òun ni fídíò tí Adebayo ṣe tó sọ wípé Olúwa wípé. mo ti ṣe fídíò fún Adebayo already o, kẹ́ lọ wò. mo tún ti ṣe fídíò fún ìyàwó Sam Olúalọ, kẹ́ lọ wò yẹn náà, tí mo bá yẹn náà sọ̀rọ̀ tiẹ̀. tẹ́ ẹ bá wá ń wo ẹjọ́, ẹ bá mi release ẹ̀ sí gbogbo tó jẹ́ kó lọ. now tí Adébáyọ̀ ń sọ wípé Olúwa wípé ẹ lo ìyàwó yín ni, now ṣẹ́yìn náà rí pé ọ̀rọ̀ tó tóbi ni. èmi dẹ̀ jáde, mò ń sọ fún pé Olúwa sọ pé sẹ́, àní Sam Olúalọ kò ní skẹ́lẹ́ǹtì kankan nínú kọ́ńbọ̀dù ẹ̀, àkùkọ gàgàrà ní tẹ́ ò fẹ́ tí kékeré kó ga. ṣòtú rí báyìí. Sam Olúalọ, èèyàn kankan ò lè pè yín bẹ́ẹ̀. irú àwa náà tá a jọ wà nínú Kristi, I can call you that name, but natural person ò kò lè pè é kó ní Sam Olúalọ, but èmi lè pè é bẹ́ẹ̀. ẹ lọ calm ara yín down, ẹ tètè lọ think kíákíá. gbogbo ohun tó lè protect orúkọ Ọlọ́run tí kò ní bàjẹ́, òun ni kẹ́ ẹ lọ dìde lọ sí. sórí máàlù tó sọ̀rọ̀ yẹn, mo fẹ́ jẹ́ kẹ́ ẹ lọ sú ẹ. mo fẹ́ jẹ́ kó lọ fi Ọlọ́run yẹn, Ọlọ́run tó sọ fún Adébáyọ̀ tó sọ̀rọ̀ yẹn, I want you to sue that man. kí Adébáyọ̀ yẹn kó lọ pe Ọlọ́run wá níbi tó ti sọ fún wípé ó fi ìyàwó ẹ̀ ó fi ṣe nǹkan ni. if not, wọ́n ń já Ọlọ́run, wọ́n ń rọ̀bọ̀, wọ́n àìmọye go outside. gbogbo bí tá a ti lọ ń ṣe wàásù dáadáa, ibì kan la lọ lẹ́nu yọ̀tà ẹ̀tọ́ lọ́bẹ̀ sí ń sọ̀kò fún wa páwọn ò fẹ́ gbórúkọ Jésù. ṣe gbogbo ohun tí wọ́n ń gbọ́ báwa ìránṣẹ́ Ọlọ́run ń ṣe yìí, òun ló ń bí wọn nínú. Sam Olúalọ, the main purpose of doing this video, mo gbàgbọ́ pé ó ti yé yín. Take action. ẹ̀ ń wò pé kò sí nǹkan tó ṣe yín, ṣùgbọ́n nǹkan ń ṣe body of Christ. nípa àwọn kéṣìṣì yìí, wọ́n ti bu omi tó tutù sínú ọkàn àwọn èèyàn débi pé wọ́n fẹ́ sin Ọlọ́run mọ́. many cases, kì í ṣe tọ̀dọ̀ yín nìkan, but tá a bá wá já àwọn èèyàn kú lẹ́yìn Ọlọ́run, ṣé ẹ̀yin ò rò wípé ìjọba Ọlọ́run yín, it is very tiny lórí nǹkan tí kò jẹ́ nǹkan kan, tí yẹ pé demand anybody explanation just to go to a court. Nobody can tell you not to go to a court. kọ́dẹ̀ ẹni tó ń sọ pé ẹ ṣe báyìí, kẹ́ ẹ lọ gbé kó lọ sọ ní court. mi ń sọ̀rọ̀ yìí fún yín nítorí pé ohun tó mú ojú tiwa bó ṣe rí, bó ṣe pọ́n, sórí ìgbà bó ṣe rí, tó mójú wa jìn ohun tó bá mú ojú àgbàlagbà jìn
tọmọ kékeré bá wù ojú ọmọ kékeré máa fọ́. Gbogbo àwọn tó mọ̀ mí mọ̀ pé tí n bá sọ àsọtẹ́lẹ̀ bẹ́ẹ̀ ló ṣe rí níwájú Ọlọ́run. Mo sì tún sọ lẹ́ni, Olúwa ló ní skeleton kankan nínú kọ́ńbọ́ọ̀dù ẹ̀, wọ́n kàn fẹ́ drag orúkọ ẹ̀ down ni. But yet tó bá wá rí bẹ́ẹ̀, take a legal action. You don't demand the explanation lọ́dún yẹn kankan lórí internet. I always say that, take a legal action immediately. Má jẹ́ kí àwọn tí wọn ò mọ̀ nǹkan kan kí wọ́n kó ẹ ní nǹkan tí kò jẹ́ kó kó ẹ. Something is happening to the Christianity. Ó ń já àwọn èèyàn bọ̀ lẹ́yìn Kristi. For Christ's sake, irú Adebayo yìí, ẹ jẹ́ kó ọlọ́pàá lọ gbé, ẹ jẹ́ kọjọ́ ẹ lọ sọ, ẹ má jẹ́ kéèyàn tàn ẹ́, wọ́n ń tàn yín ni. Ìbanilórúkọ jẹ́ ni. Tọ́lọ́pàá bá gbé tán tí wọ́n dẹ̀ rí tòótọ́ pé ó bà yín lórúkọ jẹ́ ni, ó tán, ẹ lè fi sílẹ̀ kó máa lọ́lé. Ìyẹn ló ń pè ní ìránṣẹ́ Ọlọ́run. Àní rán lọ sẹ́wọ̀n, àní kó fi sílẹ̀ kó jẹ́ kó máa lọ́lé. But lójú gbogbo àgbáyé a gbọ́dọ̀ mọ̀ wípé sà lóhun tó sọ yẹn irọ́ ni. Ó tán tí gbogbo àyáyé mọ̀. But ẹ bá ní ẹ̀ ń fi sílẹ̀, wọ́n á ba nǹkan jẹ́. Kì í ṣe pé wọ́n á ba nǹkan jẹ́, wọ́n ń ba nǹkan jẹ́. I am writing this second letter to you. Kó má padà jẹ́ pé tí bá máa gbé tẹ́lẹ̀ kẹta jáde, àsọtẹ́lẹ̀ àti ṣẹ o. Orúkọ mi ò yí padà. Bàbá confirm JP náà ni. Sàmúlò alọ́. Ẹ gbọ́ ohun tí ẹ̀mí sọ fún ìjọba yìí. God bless you. Mo gbàdúrà fún yín nínú ìlàkọjá yín, nínú oṣù kẹjọ tá a wọlé nìyí. Mo gbàdúrà fún yín, Olúwa máa bá yín rin ìrìn àjò yẹn. Ṣùgbọ́n àṣìsọ ọ̀rọ̀ ni kẹ́ máa sọ wípé ẹ sọ fún èèyàn kankan kó jà fún yín. Ìyẹn mo ṣe sọ in the beginning pé mi ì jà fún yín o. Ṣùgbọ́n ohun tí mò ń jà fún, òun ni nǹkan kan náà tí wọ́n ń pè ní Kristi tá a jọ mọ̀. Àlàáfíà ni fún yín. God bless you.